adúgbò ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá tí ọ̀pẹ́ tó sí àtọ̀rọ̀ ìjà àti ìyẹ̀fọ́ àdúgbò Muhammad tí ọlọ́ọ̀bá tó fẹ́ tí ó jẹ́ àtàwọn alẹ́ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú tó wá jọ̀rọ̀ mọ́ Islam tó ti jẹ́ òkèlè ọlọ́ọ̀jẹ́ kájọ̀rọ̀ nínú wọn. gẹ́gẹ́ bí sáǹbà lọ nínú Suratul Fatiha tọ́lọ́bù àlejò ọlọ́sọ fún wa pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọba fèéjì ìlọsọ́dún gbogbo ẹ̀dá lóòrèkóòrè ní gbogbo ìgbà lórí ọ̀nà àbá akẹ́kọ̀ọ́ tó atọ̀rọ̀ tọkọ̀ pa alhamdulillahi lẹ́ẹ̀lẹ́ lórí rabbil alamin ní ọba tọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ èyí tó ọ̀rọ̀ lónìí àwọn afẹ́fẹ́rẹ́ Ar-Rahman Ar-Rahim tọ́lọ̀ ń pe ayé lẹ́ẹ̀kejì nínú Suratul Fatiha ẹnití ọba ka Bismillahir Rahmanir Rahim fún ayé alákọ̀ọ́kọ́ yóò pè ní ẹlẹ́ẹ̀kejì ẹnití ọba ní Bismillahir Rahmanir Rahim láyé àkọ́kọ́ àdébí ìpínlẹ̀ lẹ́ẹ̀kẹta. wàtà ìfọwọ́dé pé mọ́tàbí náà máa rí onáàbí pé alihamudulilayi ní sùúrà bẹ̀rẹ̀ gbogbo àwọn Bismillahir Rahmanir Rahim yẹn ìwà àlùbáríkà lọ́dọ̀ ọlọ́ọ̀ni àfihàn àwọn sùúràtù nẹ́ẹ̀mí nìkan ọlọ́ọ̀ni innahu min Sulaiman wa innahu bismillahir rahmanir rahim wípé ìyẹn nìkan lọ́jọ́ pé òsibí yẹn pa pé arakọ̀ àní nítorí pé àmì sùúrà wà. ajẹ́pẹ́ ẹ̀tọ́ka sí ayẹlẹ́kejì yẹn náà la fẹ́ bẹ̀rẹ̀ sí kú ọlọ́ọ̀bá àdìgbò láfẹ́ sí alhamdulillahi rabbil alamin gbogbo ẹ̀yìn pátá gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ní olùkọ́ni gbogbo ẹ̀dá lóní ọ̀ràn Ar-Rahmanir Rahim ẹ̀ńtọ́kọ̀ ní àánú tí kìí ṣe àánú ní ọlọ́ọ̀ ẹ̀ńtọ́kọ̀ ní àánú tí kìí ṣe àánú. nǹkan àkọ́kọ́ táwọn onímọ̀ máa ń sábà sọ̀rọ̀ lé lórí lè rí pé kí ni ìbámu ti ń bẹ láàrin ayé ilé sí èso ṣáájú kí ni ìbámu láàrin Ar-Rahman Ar-Rahim sí ayé èso ṣáájú sáfù ní alhamdulillahi rabbil alamin. nǹkan àkọ́kọ́ tí àwọn onímọ̀ sọ gẹ́gẹ́ tí kò tóbi sọ nínú síra rẹ̀ òun náà ní pé nígbà tó lọ́ọ́ bá àdéhùn ọlọ́pàá pé alhamdulillahi rabbil alamin yẹn pé ẹ̀yàn ọ̀mẹ̀dẹ́ ní ẹ̀kúlú ẹ̀ máa sọ pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni olùtọ́jú gbogbo ẹ̀dá lóní ọ̀ràn náà bí wọ́n ti pọ̀ tó wọ́n ní ọ̀rọ̀ ó mú ìbẹ̀rù lọ́wọ́ bóò láti lè ṣe ẹ̀tọ́ ọlọ́ọ̀tọ́lọ́ ní bó ti ń ṣe ìtọ́jú tó bù háyà ká ṣàlàyé díẹ̀ nú ẹ̀ nínú àwọn àsìkò tó ti lọ. bóò láti mọ̀ pé agbẹ́sẹ̀ ní ojú ọ̀nà àbá àti lójú ọ̀nà ká pé ìwọ ọlọ́ọ̀tọ́lọ́ ìkíra rẹ̀ yìí pé òun ni Rabbil Alamin òun ló ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá òun ló ń dá wọn òun ló ń rè wọn òun ló ń tọ́jú wọn ní gbogbo ìrántí wọn yóò wọ́n pín sí ọ̀yẹ́kẹ́rù ọba yìí ìpè a ẹni yóò lẹ́tọ̀ọ́ fún ìyànmọ́ rẹ̀ jáde pé ìwọ rẹ̀ ọlọ́run wa ń dùn wá mú pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ pé Ar-Rahmanir Rahim tó ń ti bẹ́yìn náà ti mẹ̀tọ́ bẹ́ẹ̀ ní ẹ̀dá ọlọ́run tí ọmọ ìgbé ọlọ́run aláàánú lọ́lọ́ kò ní sí àánú ni. irú ẹ̀ náà irú ìtumọ̀ yìí ọlọ́run ti mú fún afọ́nù Qur'an inú Suratul Hijr àyà 49 àti 50 ọlọ́run bá sọ pé náà bí ibadi anni ana al-ghafurur rahim wa anna 'adabi
والعذاب الأليم ọlọ́ni fún àwọn ẹrúsìn mi ń rò àwọn ẹrúsìn mi àwọn pẹ̀lú fún wọn máa ń sìn ní fún wọn rò á ní àdàlọ́lá kó rọrùn wá ìpè dájú èmi ọlọ́run ní olùforíjì ọlọ́pọ̀lọpọ̀ àforíjì fún ẹ̀dá tí bá ń ṣàtìsí arọ tó ti jẹ́ tí ń ṣe àánú tọ́rọ́ náà ti mọ̀ pé àlè tí a mọ̀ máa dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbàdàn wa ni tó sọ fún ọ wà á ná àdáàbò ìlú wà lá àdáàbò àlè sọ fún wọn pé ìyá tèmi ni ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ìyàtọ̀ lábàá ṣùgbọ́n náà ti kọ̀ láàánú bẹ́ẹ̀ náà lọ́pọ̀ ní ìdíyàjẹ tí ọba ti dé ọlọ́mọdé àríyànjọ wa ọlọ́run tó ń sọ fún wa ń tó àtòlù áfíìr áyà kẹta ọlọ́ba ní sọ́àfíìr dáńbì wà kọ́ọ́bìlì tọ́wọ́bì kẹ́kí ìdílé ìkọ́ọ́bìlì tọ́wọ́lì láàyè ìlàhùwà ilẹ̀ ìdílé nọ́ọ̀sì ọlọ́ọ̀bá ní ráfẹ́lẹ́ dáńbì olùsàmójúkú ẹ̀ṣẹ̀ kọ́ọ́bìlì tọ́wọ́bì tí máa ń bá tuntun báyìí dá tọ́ba ti tẹ́rí lọ́ọ̀dọ́ ọlọ́run tọ́ dẹ́ṣẹ̀ tọ́ mọ ara rẹ tọ́ tọrọ àforíjì lọ́ọ̀dọ́ ọlọ́run ọlọ́ọ̀bá ní máa forí jìn ẹ̀dá tí máa ń gba túbá ṣẹ́ni ìdílé ìkọ́ọ̀bì ọlọ́run náà ti tún lé koko ní ìdíyàjẹ̀ ẹ̀yà dè táwù ọlọ́rẹ́ lọ́lọ́run láàyè ìlàhùn kọ̀sẹ́nìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn afọlọ́run ilẹ̀ èyí ló mọ̀ sí ìtẹ́rípadà gbogbo ní ọ̀dọ́ náà bá ní o tí túmọ̀ sí pé bọ́lọ̀ ń ṣe ń sọ fún wa ipò ń pọ̀ láàánú ó yìí tó ń sọ fún wa ipò ń pọ̀ níyà nígbà tó wá ní alhamdulillahi rabbil alamin ó tó ń tọ́jẹ kó ṣe dèdè kókó dídìní báyìí dá nínú ẹ̀mí lọ́dọ̀ wọn á fi kì í ìgbégbó wa náà ti mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá òsè tọ́lọ́run nínú ìyẹn ní àjẹmọ́ ìfi Ar-Rahman Ar-Rahim ọlọ́run báyìí òun náà ní ọba aláàánú títí máa ń fi àánú nínú àdìsọ́ àdìsọ́ ẹ̀sìn Muslim látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà ọlọ́run fẹ́ ló ti ó ní òjijì ọlọ́run sọ̀rọ̀ náà àdìsọ́ àbẹ̀ pé. لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع في جنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قذف من جنته أحد tí mọ́mìnì tọ́ba lè mọ bíyà ọlọ́run tó ti tóbi tó ni yóò wòye pé òun ò fún wọn wà jẹ́nà tí káàbìrì tọ́ba mọ bí àánú ọlọ́run ti tó ni yóò wò pé kọ̀sẹ́nì kan yóò wà jẹ́nà ọlọ́run ẹ̀gà ń fún un pé káàbìrì lónìí níbi àánú ọlọ́run báyìí onórí mẹ́ tòtí túmọ̀ sí pé bọ́lá wọn bá ti pọ̀ ní àánú bẹ́ẹ̀ náà ni wọ́n pọ̀ ní ìṣe ìdíyàjẹ ẹ̀ńtọ́ bá ti rí pé kò lè tọ́lọ̀ ìṣètì ọlọ́run náà ti ní Qur'an ìpè wọn máa pa pọ̀ mọ́ra wọn bí bá ti ń sọ̀rọ̀ àánú rẹ̀ kó sì máa sọ̀rọ̀ ìyá rẹ̀ kọ́mọ̀jẹ̀ yìí pé èèyàn gbẹ́kẹ̀lé àánú pọ̀ yọ wá gbẹ́kẹ̀lé ara àánú ọlọ́run náà láti ní dẹ́ṣẹ̀ tọ́lọ́run ní wò wá kẹ́bi tí àtúbọ̀ wá sàlàyé èèyàn òtún wa ní jẹ́ pé ìdíyàjẹ ní ọkọ̀ kan sí tí òtún wa ní mú kẹ̀kẹ́ sí tí ó mú làwọn àjọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ẹ bá ti tẹ́lifíà fáwọn èèyàn kí ń rí àwọn èèyàn méjèèjì náà ní kọ́ máa papọ̀ kò gbọ́dọ̀ já àánú nìkan bí ẹ máa ń tọ́jú ọmọ kò gbọ́dọ̀ jẹ́ ìyà nìkan sáà ní báàánú bá ti kọjú ọmọ ọ̀rọ̀ àyọ̀ tàbí bí ọba jẹ́ ike ìyà lọ́kọ́ jù à ọmọ òní láàánú fẹ́ dànù èyí tó ti ọba èyí tó ti bá ká dànù èyí ẹ̀rọ àwọn ọmọ nígbà tí wọ́n máa ń bú yàn ta irú tí ń gbọ́ lé náà ní ọmọ gbogbo wọn gbọ́n ìbá ti dé èbú lé kò ní bẹ́ẹ̀ búbú ẹ̀ẹ́dẹ̀ tó wọn náà kọ́ sí ẹ̀ so ọ̀nà méjèèjì yẹn iná ní sẹ́ni bí àgbọ̀dọ̀ máa lọ bọ́lá ọba náà bó ti ṣe é fún wa nìyẹn.
bẹ́ẹ̀ náà sì ni àwọn mọ̀ sọ yìí pé ọlọ́run fẹ́ ti yé wa yìí pé rùbùbíyà òun ọlọ́run òun mọ lórí àwọn mi àti sọ oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ ń gbé pé rùbùbíyà ẹ̀dá ìtọ́jú tọ́lọ̀ ń gbé dá àti sọ oríṣiríṣi ọ̀nà bọ́nà ti wá pọ̀ tó ọlọ́run wá pé rùbùbíyà òun ìtọ́jú òun ti fẹ́ dá òun mọ lórí àánú rẹ̀ gbogbo ìgbà tó bá sọ̀rọ̀ rùbùbíyà ìtọ́jú tọ́lọ̀ ń ti fẹ́ dá ọ̀ sọ̀rọ̀ pa àánú ọlọ́run rẹ̀ gbogbo àti ọba sọ̀rọ̀ pa àánú ọlọ́run kan sọ̀rọ̀ pa gbòbí ìyá ọlọ́run rẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú táwọn onímọ̀ sọ òun náà ní wípé ọlọ́run sọ̀rọ̀ nǹkan mẹ́rin ọ̀sọ̀ ọ̀pọ̀ ní wà nínú Kùránì nínú ìbẹ̀rẹ̀ Fátíhà yìí. ó náà ní pé gbogbo ìdẹ̀kùn ọlọ́run tọ́lọ́ máa ń ṣe fún ẹ̀dá ọ̀run lọ síbi bíbẹ̀ rẹ̀ nílé ayé ńgbọ́ ọba ń bẹ tán kí ni ọmọ ti tẹ̀lé ìkejì nìyẹn bíbẹ̀ rẹ̀ lálùkìyàmà tí ń jẹ́ àjíǹde ńgbọ́ ọba dé àlùkìyàmà náà ti gbóòlù ti lọ lálò dáadáa o ti mẹ́rin báyìí ọlọ́run wa tọ́ka sí bẹ̀rẹ̀ tó láti pàṣẹ à ó ní alhamdulillahi rabbil alamin gbogbo ẹni gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ni òwúrọ̀ gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn ajẹ́kùn ló ń mú wọn bẹ níbi ìdẹ́kùn àkọ́kọ́ òun náà ní sí ìtọ́jú wọn yẹ ọwọ́ adó lórí Ar-Rahmanir Rahim ọlọ́sọ̀kọ̀ láàánú ti di ṣe àánú. ìkẹta onáàbí máa di kíyàwó mi di ọlọ́run tí ó jẹ owó tó tẹ̀lé mi nípa kó gbé wọn dìde òun lálágbára lórí ẹ̀ ṣùgbọ́n kí wọ́n fi lo àjíǹde yẹn iyyaka na'budu wa iyyaka nasta'in. onáà ní kọ́lọ́n wọn máa tẹ̀lé ayé wọ́n wà ara nǹkan ní ìtọ́wọ́dá lè fi yàrá ọlọ́run ni wọ́n gbára lé ń wò ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run inú wọn bu ápèrè rẹ̀ tó wá dé ìgbà sí yàrá wọ́n ní mùnà sábà nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta nínú táwọn onímọ̀ ọ̀tọ̀ onáà ní pé tẹ́ ẹ bá wo èèyàn sí èèyàn ká sẹ́yìn fún mi ká dúpẹ́ lọ́wọ́ ẹni ká pọ́n nílé lórí ìtàn mẹ́rin inú kọjá yìí pé bọ́lá ń ṣe dóńtọ̀ ló wù ọ́ ṣe kó ṣe ìdájọ́ fún ọ ìyẹn ló dá báyìí kódà ìyẹn dáadáa ni ẹlẹ́ẹ̀kejì inú kọjá yìí pé ó ṣe dáadáa sí ọ ni bí o ti ẹ̀ bá lòdì ó ní gbá ẹwọkùnrin ìgbìmọ̀ kó lè ṣe ìjọba yìí ìyẹn dáadáa ni àbí bẹ́ẹ̀ bọ́ kò sí ìṣe dáadáa fún ọ ṣùgbọ́n ọ fẹ́ yìn kalẹ̀ gẹ́gẹ́ bí alákò àgbàdo tí mo sọ ní Zaria kò sí ìṣe dáadáa sí ọ ṣùgbọ́n ọ fẹ́ yìn kalẹ̀ nítorí kó lè bá ṣe dáadáa sí ọ báwo ni àmì àyè máa ṣe lẹ ìkẹrin ó lè jẹ́ pé kì í ṣe dáadáa kan ló ṣe sí ọ ṣùgbọ́n kọ́ máa fọwọ́ àìdá kọ́ máa fi kàn ọ́ lóbi yìn lóbi ń pánlé ọlọ́run wa kó bẹ̀rẹ̀ ìjọ tó bẹ̀rẹ̀ tó wà tó fà á ti náà ìfi alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run torí pé ọlọ́run pé ní dáàbò rẹ̀ àti nípa ìròyìn rẹ̀ rabbil alamin ìdẹ̀kùn tí ń senu tí ọ̀mọ́wọ́ dúró ń bẹ̀ bíbẹ ìyẹn ni dídàgbàsókè ìyẹn ni ọlọ́run ní tọ́jú ẹ̀ ọlẹ́tọ̀ sí ẹ̀yìn pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nù ọlọ́run tó wá ń sọ fún wa yìí pé tó máa tàbí èdè orí lọ́dọ̀ ọlọ́run tó ń ti ìdẹ̀kùn tó lù lọ́wọ́ ó náà ní Ar-Rahmanir Rahim
ẹ̀ńtọ́pọ̀ láàánú lọ́lọ́run tí kì í ṣe àánú rẹ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ yàyọ̀ kọ̀rọ̀ o torí pé o lè máa lè kíyàwó yẹn di ìjọ àjíǹde tó ń bọ̀ tọ́lọ̀ wọn fẹ́ kálukú lẹ́sàn-án ṣẹ́ tó bá ti alágbára lọ́lọ́run o so àwọn onímọ̀ sọ pé nínú ìbámu tọ́lọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ sínú Suratul Fatiha nìyẹn níbẹ̀rẹ̀ Suratul Fatiha ìyẹn Ar-Rahman Ar-Rahim ẹlẹ́ẹ̀kẹ́ nínú táwọn onímọ̀ sọ àwọn míì sọ pé ọwọ́ àti ìṣẹ́jú Qur'an àti tẹ̀síbí mọ̀ sàáfíà nǹkan míì sọ yẹ pé nítumọ̀ olóyè kọ́ sáájú ṣùgbọ́n ní kíkọ́ lẹ̀ ọlọ́gbẹ́yìn ọlọ́kẹ́yìn àdìkọ́jọ́ òdìkejì nítumọ̀ olóyè ọkẹ́yìn ṣùgbọ́n kíkọ́ lẹ̀ ọlọ́sáájú nírú ẹ̀ oná ní gbọ́dọ̀ ọlọ́run kankan nínú sọ́ọ̀tì káà níbẹ̀rẹ̀ sọ́ọ̀tì káà ọlọ́run sọ pé alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba wa lam yaj'al lahu iwajan qayyima yẹn ní bí alhamdulillah ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́run alladhi anzala ala abdihi alkitaba tọ́sọ kíra kalẹ̀ fún ẹrú fún rẹ̀ ní àlàyé lọ́rọ̀ ọ̀nà ọ̀sọ̀ Kùránì kalẹ̀ fún kọ́yì máa ní tójú lọ tí ọ̀yà tọ́sí tí ọ̀yà tọ́sí nípa òdodo nípa ìmọ̀nà náà ọ̀dọ̀ ọlọ́run kéésì tí ó pè é mẹ́ta lọ́kàn gbà mí tí ó tún ní ọ̀nìkan náà nígbà mí tí ó tún ní lórí bí ibi tí wọ́n sọ Kùránì lọ́wọ́ ọlọ́wọ́ àtẹ̀kù wà láwùjẹ́jẹ́ àdàmú ìwájà ọlọ́run ti wọ́pọ̀ ọdún náà bọ̀rọ̀ àyè tí ò lè bá sọ tí ò lè kó lè mọ́ ọlọ́run ti dúró bọ̀rọ̀ àyè. sọ wọ́n ní kọ́ yìí máa yẹ ńlọ́sáájú wà láwùjẹ́jẹ́ àdàmú ìwájà nínú ìtumọ̀. wọ́n wá ní bẹ́ẹ̀ náà ní bí alhamdulillahi rabbil alamin ikú alhamdulillahi arrahmanir rahim rabbil alamin. ìdè ọlọ́run ọba tó lẹ́tọ̀ọ́ sí ọba tó fi gbé ọlọ́lẹ́tọ̀ọ́ tó fi ẹ̀yìn ni aláàánú ni olùsí àánú ni lórí ẹ̀ náà olóòṣè ìtọ́jú gbogbo ẹ̀dá. ṣùgbọ́n àgbọ̀dọ̀ ká kúrò àbáyọ̀ bọ́lọ̀ ti sọ̀ka ìlà àdúgbò ká alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. ọ̀rọ̀ àkọ́kọ́ de yẹn nípa mùnẹ́sábà tí ń bẹ láàrin Ar-Rahman Ar-Rahim àti alhamdulillah. èyí tó tó kún yẹn oní ẹni pé Ar-Rahman ẹ̀wọ́ kẹsìrọ̀ ni wọ́n fún ní ìbámu sí gbólóhùn Allah lillah ìfọwọ́ àbájú ọjọ́ sífà ọjọ́ ìròyìn fún Allah bẹ́ẹ̀ náà ni Ar-Rahim oní ẹ̀jẹ̀ sífà fún Allah gbọ́dọ̀ jẹ́ pé Rabbi náà ona ẹjẹ sífà fún mi Allah mọtàlẹ ẹlẹẹkejì ona ni pé Ar-Rahman Ar-Rahim ismail bin asma'illahi al-husna ọwọ àmì Ọlọ́run kọlẹ wa ọwọ àmì Ọlọ́run àmì jẹjì wà àmì Ọlọ́run kọlẹ wa tọlọ ọba sọ fún wa nínú Qur'an yìí pé id'ullah أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ما في الله كما تقول الله أبي كما تقول الرحمن أيوب بتوبة في الله فله الأسماء الحسنى أو قصر روا كدو بنبون فاري روا أو قصر دا كدو بنبون فاري دا إن بفلو تركوا الحسنى jamu ini ẹyọ kan rẹ ona ẹnikẹni ẹdáwọn al-ahsan afdalu taqdim fudla so ina ẹnikẹ ìtòdó gbòǹgbòǹ padìdá ntọ́ka ẹni walillahi al-asma'ul husna. àwọn kọsọrọ wa jìnnì bẹ fọlọ ntọjá dúdúrú ayé alibáyé gàdúgà alìgáyà tẹlẹ ọtún wọn jẹmẹ
pépé láyé yóò lérí o lè gbọ́ ọkàn tọrọ wà ọjà tó dùn gbọ́ tó ní tìmọ̀ gidi tó dàbí kọ̀ọ̀lọ́ torí ẹ̀ láì sí bọ́lọ́ jẹ ìtọ́ba fẹ́ papọ̀ mọ́ra wọn kò ní í jẹ́ ìtumọ̀ tọ́lọ́ọ̀nì kò ní í jẹ́ ìtumọ̀ tọ́lọ́ọ̀nì lọ́ba gbìyànjú ara yìí tó ń gbẹ̀rọ àti kéésì àrọ̀ ìdí tọ́lọ́ àánú mélòó ní bẹ fún tó fi wọn sọ̀rọ̀ àti bàbá dájú ẹ̀ dájú ẹ̀ bàbá sẹ̀dá tó lọ́wọ́ rẹ̀ fọ́ọ̀nù àánú wa mélòó ní wọn bẹ fún tó fi wá wí tó kọ̀ ọ̀tọ̀ náà tó jẹ́ àrọ̀ yìí táwọn èèyàn kan tí wọ́n ti pè sábẹ́ lẹ́yìn ọlọ́ọ̀kẹ́ ọlọ́run ti àánú rẹ̀ tó ní wọn lára. ó kọ ọlọ́run yẹn àwọn àbújá ìlíyà ká arahman wọ̀ mọ́ àwọn lábáwá tani sọ̀tàrà ń pépé nu wọn ò mọ arahman pẹ̀lẹ́ nínú àlá wọ́n sì máa mọ àwọn ọkọ mi torí gbogbo òtàkùtà tí wọ́n ti wọn láwọn tó wá kàṣọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́run máa ń ná àbújá òun ilá ìtọ́jú nípìnlẹ̀ láì ìgbìmọ̀ àtàdélé tí wọn bí ìpè wọn lè fún wa Ọlọ́run wọn làwọn fi ń ti alága àtàlẹ àwọn òní lọ́dọ̀ ọlọsírè báńkì náà ti máa di tí wọn ní àwọn òní lọ́dọ̀ ọlọsírè ìdàkùn ọlọsírè ṣéwù tí wọn mọ ipò tí ṣéwù ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. wọn wàá máa Rahman wọn kò yé wọn sí wọn mọ túmọ̀ ẹ̀ wọn ò sì tún rẹ́jì àti ti gba ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. ọlọ́wọ́ asọ́fún àti àkùkùrù kọ́ọ̀dù ìpè wàyídá sí ìlànà ìlú Rahman kọ́ọ̀lù wàmà Rahman ànásí bímọ tààmùnà wàládà wúrọ̀ ọlọ́ni wàyídá sí ìlànà ìlú Rahman nígbà táwọn ẹni tí wàá ń sọ fún wáyé pé ẹ̀fọ́ olúbalẹ̀ tọ́lọ́wọ́ bá aláàánú jùlọ lórí ẹ̀yà àánú rẹ̀ náà ẹnu àánú rẹ̀ náà lẹ ti ń yí ẹ̀yìn tó ń sin nǹkan bí lẹ́yìn ọlọ́run kọlu wàmà Rahman wọ́n sọ pé bá a ti jẹ́ Rahman anásùdúró ni máa ta àbúrò náà tí ń tọ́ pa wá láti ẹ̀ sí ni ká fún wa forí kalẹ̀ fún mi wàdà ádámù fún ìwúrọ̀ ó tún wá sí àlékún bíjìnà ìtọ́lọ́mù wa ọlọ́sàn àgbà bó ti sàlékún ẹ̀ bá máa kàn àwọn rádíkà tí wọ́n wà kírísítẹ́nì tí wọ́n kírísítẹ́nì nìkan àwọn rádíkà ìtí ó jẹ kọ́mọ wà jíṣẹ́ tí ó jẹ kọ́jọ́ ní ẹni yìí tí ó jẹ kó ń bàjẹ́ ọmọ sẹ́yìn ìlújẹ ìfilẹ̀ ọmọ yóò jẹ fọ́ báyìí ní ìmọ̀tẹ̀ ìjàmbá tó bá lọ yàtá rẹ̀ wọ́n á ní rárá o káwọn ọmọ làwọn náà ti gbé wọn mọ̀ wọ ẹ̀wù ọ̀run lọ́wọ́ wọn lọ ẹ̀wù tí wọ́n mọ̀ wọn kúrú fẹ́ẹ́ pé tọ́jú ìdìbẹ́lẹ́ ti pọ̀ ẹ̀wù tí wọ́n fẹ́ẹ́ yìí ìjáàbù wa ló gbogbo bàlágò ọmọ mùsùlùmí sì rẹ̀ wá ti bàlágà ojúṣe rẹ̀ yìí. ṣé àwọn fẹ́ propagate ẹ̀wù orin ni àbí ẹ fẹ́ tako ìjáàbù Islam ìjáàbù Islam fẹ́ tako kí á lọ́kàn wọ́n tún wá ń lékún ní ẹ̀ṣẹ̀ wọ́n tún ń lékún ní ìbàjẹ́ sí nítorí tí wọ́n ń pè mú àwọn èèyàn kan lọ sí ibi ìtẹ̀lé tọ́lọ̀. tó bẹ́ẹ̀ náà làwọn káàbù ìjẹ́ bá tọ́ ọmọ pé Ar-Rahman yóò rú wọn lórí pé ìwọ Ar-Rahman tó tún yí ìlórí ọlọ́wọ́ ní sọ̀tọ̀ àwọn gbọ́ àbúrò àwọn gbọ́ láta àwọn gbọ́ ìjà tó tún ní Rahman. ọlọ́wọ́ bá àlejò ọlá ìníjẹ́ Rahman à ń bọ̀ wá síbi ìtumọ̀ rẹ̀. mọ́tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ona ní pé al-iman bi asma'illahi al-husna wa sifatihi al-ulya juz'un min arkani al-iman billah wa hadha arkan at-tawhid ìnígbàgbọ́ tó àwọn ọkọ̀ ọlọ́run sọ̀rọ̀ wá ní àtàwọn òròyìn rẹ̀ nínú ìnígbàgbọ́ sọ́nà ni o ti máa ń ṣe mọ́ dáadáa al-iman billah nígbàgbọ́ sọ́nà kò túmọ̀ sí pé al-iman dúdú láì nìkan ìnígbà gbọ́dọ̀ ń bẹ nìkan ní onígbàgbọ́ al-imanu billah aláàdọ́ ìmọ̀ wàrádà fil kitabi wa sunnah èdè túmọ̀ rẹ̀ ní ìlà ìnígbà gbọ́sọ́lọ̀ ní ìbámu sí
bó sọ̀rọ̀ rẹ̀ ti wá nínú Kùránì àti àdìsá nínú ọ̀sán ọ̀wá rẹ̀. kìí ṣe báwa dóòdò pé nígbà tó ti gbà ọlọ́run bẹ ọ̀rọ̀ tuntun ó di ènìyàn ó di àwọn onídìí àyẹ̀ alẹ́yìn àkàrú àlàálẹ̀ amùsàmùmá ìgbìmọ̀ wọ́n yẹ bá ti ní tẹ̀sídìí lásán ó ní ìgbàgbọ́ pé ọlọ́run bẹ láti tó bàbá àwọn ìṣẹ̀lẹ̀ lọ àwọn onídìí àyẹ̀ àwọn yẹn ní òní ìṣẹ́ àwọn àmọ́ àti ìdèwúdè àwọn yẹn ti sọnù nípa àkídà ìnígbàgbọ́ pa ọlọ́run ìnígbàgbọ́ pa ìyìn tó jẹmọ́ ókọ rẹ̀ ìṣe rẹ̀ dípò àti sọ láti ṣàdúgbò sọlọ́lá àdìsọ́ sọ. àfàwọ̀ aláṣọ ọmọ mùsùlùmí ọ̀dọ̀ aṣọ ara ògbójì ó ti tíra àtúnfà àkídà mẹ́jọ ni ìkànnbẹ̀ al-imanu billah òdìdí tíra kan al-imanu billah nígbàgbọ́ lọ́wọ́ ó ti kọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n gbé ní ìbámu tó lọ́wọ́ sọ̀rọ̀ àkàkàní. tí yóò wá tó fún onígbàgbọ́ pa ọlọ́run tó ló ti tán ó ti dùn pé ọ̀n tara rẹ̀ onígbàgbọ́ pa ọlọ́run òtún tó gbòó òtún lọ ìdíjẹ́ òtún látàjì irú ìgbàgbọ́ wo lọ ayé ìgbàgbọ́ dábòdábò ni àwọn káàbìrì mọ́kàdá náà ní ìlú náà ìlú tí ẹ̀rọ ó ti tuntun kódà wọ́n ní mọ́ọ̀nì ju ẹlòmíì sí gbóhùn Islam lọ ní láwọn káàbìrì mọ́kà àwọn yàgò wà nǹkan bàjẹ́ yẹn bá dùn ọ́ pé ta ni ń ṣe jẹ mọ́ fún ọwọ́ lọ́lọ́ ni òkùnkùn wọ́n sì nìkan kí wọ́n sì lásán ní ìfẹ́ lókun ẹlòmíì ní ìsìn ọgbà kan lọ́wọ́ rẹ̀ lọ́gbà pé ayé yìí ìnígbàgbọ́ ń pa ìmọ̀ ìnígbàgbọ́ tí ó kọ́ ọlọ́run àtàwọn òròyìn ẹ̀ ìkan nínú gbàgbọ́ òdodo ní tá a gbọdọ̀ fi ṣeré rárá bẹ́ẹ̀ náà sì yọjọ́ ìkànnù àkùsáàmù kọ̀wé ìta àti kàfọ́nra wọn gbàtà tí mo rọ́ bẹ̀rẹ̀ àlẹ́ lẹ́yìn oná ẹni tawhid rububiyyah ìsì ọlọ́run bá lè yọ kàtúntò nípa àti ẹ̀rẹ̀ tí mo ń ṣe dídá ẹ̀dá ni pípa ẹ̀dá ni títí jẹun fẹ́ dá ni dídarí àlámọ̀rí ẹ̀dá ni ọlọ́run bá nìkan ní dé kì í ṣe ẹ̀dá agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ìmọ̀ ìwà agbọ́dọ̀ tó bẹ́ẹ̀ nígbà tí wọ́n ti fà àpẹẹrẹ àwọn mùsùlùmí agbọ́dọ̀ yọ yẹra ẹlẹ́ẹ̀kì ní tawhid rububiyyah ifradullahi ta'ala bi af'alillah kọjá pé gbogbo tọ́ba jẹ́ nǹkan ẹ̀sìn àní sífẹ́ nìkan kan àtúbọ̀lọ̀ kódà tọ́ba tí mo ọ̀rọ̀ yẹn kan tí torí ìdíwọ́ kan ọ̀fẹ́ máa lọ ọkọ̀ ọmọ yẹn náà fi la ọ̀fẹ́ àwọn yẹn fi máa wò pé yẹn náà fi la tọ́ba yẹn wò ní torí pé tọ́ba ti yàn torí ọ̀rọ̀ àwọn yẹn tòbí tí a rí ní ṣe ń bẹ́ẹ̀ ní ṣíṣe bẹ́ẹ̀ náà ló wà ní gbígbé ìrẹ̀lẹ̀. tọ́ba ti jẹ́ pé ọbẹ̀ yẹn náà ni lọ́wọ́ rò pé àwọn yẹn lè máa pé wọ́n lè máa sọ̀rọ̀ nínú ọjà tó ń gbó yẹn náà nílà ibi tọ́rọ̀ tó gbó ìpè kí n lọ yẹn bẹ́ẹ̀ bá ní lọ́ba ti gbé jùlẹ̀ òfin dẹ́sẹ̀. ọlọ́ọ̀ni wà máa ń wéru ìlà ìyá àbúdúláhà mọ̀kùnrin òsì tá a fáwọn láti fi àwọn alìbìbì náà ilẹ̀ ìyá àbúdúró la gbígbé kí wọ́n máa ń sin lọ́nà mo kúrò sí iná láwùjọ tí wọ́n mẹ́ẹ̀sì fún ọlọ́run òní ti nǹkan ní ìwọ̀n ọlọ́run òní torí nǹkan ní ìsìn lọ́run tó nàfà tí wọ́n ní yà sí ọ̀tún òsì ojú ọ̀nà kọ̀ọ̀kan ni wọ́n rìn níta fáwọn lẹ́sẹ̀ sí ni ọlọ́run sọ yìí kí aláàlí ńlá nínú lọ́kàlù ẹ̀dẹ̀ tí ẹ gbọ́ ìṣe ọ̀jẹ̀ tó lọ́run ní ẹ̀sìn tó bá mọ́ ìjọsìn tó lọ́run tó bá mọ́ àbáwá kan mo gbàgbé bọ̀ ẹ̀ ó sì ronú lórí ẹ̀ ó sì fọmù dáná mẹ́rin ní àkọ́kọ́ lórí ó kò ní àìsí ìka ẹ̀sìn tó mọ́ kanga tí ò ní bá ń ṣe kan ní ìpọ̀ mọ́ yọọ mọ̀ nípa ìròrí yọọ mọ̀ nípa àdìọkàn yọọ mọ̀ nípa ìtẹsíte nǹkan ti bẹ ọwọ́ òròrí lásán ó ti kó àwọn asùsùlámì rẹ pẹtẹ ìròyìn ọ̀dà nínú ìlànà ìjìnlọ. àníyàn ọkàn ọjà tó ṣe pàtàkì gbogbo títí ayé má ti wà mẹ èdè dọlọ iṣẹ́ òun náà tó tún bẹ́ẹ̀ ṣe
ó jẹ́ kó lọ́n ti mú wa lódìdé gbogbo bíbí àti ìfúnpábẹ́ lọ́wọ́ afọ́dọ̀ rẹpẹtẹ bíbí òsì ní bíyẹn fi ṣe lọ. ọlọ́run bá ti lè gbé ọlá tó fún wa pé wálé ńlá ayẹyẹ asmaul husna fàdérò bíyà ní suratul A'raf ayàwó ayé. ọlọ́run bá ní àwọn okòtò rẹ̀ wà tó dúgbò parí rẹ̀ wà fàdérò bíyà ẹ máa fi bẹ́ lọ ẹ máa fi pè ọlọ́. وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون gbẹdùlẹ àwọn èèyàn tó fẹ́ pé wọ́n mọ̀tì nípa ọkọ̀ ọlọ́run ìtọ́lọ́wọ́ ọ̀jẹ́ wọ́n sọ èyí ń jẹ́ oyin padà àwọn arájà ìlíyà wọ́n ní láàtà láti bí aláwọ̀ ni mọ̀nàtà láti bí mọ̀nàmù ni rìzá láti bí àdìsù ni gbogbo ẹ̀ ní wọ́n á gbé lórí ọ̀gá wọn lọ́kọ̀ ọ̀kan méjèèjì wọ́n mọ̀tì ọkọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ní ti bẹ kúrúbà yà àti dáa máa ń ṣe mù tí àwọn èèyàn máa ń tó kí ni wọ́n ń pè náà kí ni ká àbí mu àbí ká tọ́sílà àbí àtọ́sílà àbí tí wọ́n máa dábọ̀ àwọn mọ̀láyíkà ìlú gbogbo ìmúdè fún ọkọ̀ ọlọ́run kò síbi tẹ́lẹ̀ ìṣẹ̀kẹ́ wà lẹ̀. bẹ́ẹ̀ náà ni ahamusa kápò aláwọ̀ yàgò tí ẹ máa ń wù kì í kọ́ tèdè yìí lábáwá kì í tún tèdè yorùbá apá kan lè fi ṣe ìtàpá rẹ̀ kí á yẹn ń wí kalẹ̀ ọmọ wọn kàn fún ọkà tá n kà ọmọ yọ fún ọdún ọlọba tápà ló ní ìtumọ̀ rẹ̀ Ọlọ́run ti sọ fún ọ pé bàbá ti gbọ́ Yorùbá fún wa níbi tápà tẹ́lọ̀ èdè lọrọ gbogbo àwọn ọ̀gá wọn yẹ ìrégbè ìlera ni ọlọ́ni wàdáwù lẹ́ni iná yóò lé sí ìdúró náà fi àtúmọ̀ ìlú àwọn tí wọ́n mú dì tí wọ́n sọ̀tọ̀ fúnṣọ nípa orúkọ ọlọ́run pamọ́ sí sàwùjí sáwọn náà máa ń ka ní yàrá máa ń lu iṣẹ́ ṣe ń sẹ́wọ̀n ọlọ́run bọ́ sùn wọ́n lè sàn rẹ̀ ọlọ́run tó sọ fún wa ní sọ́láṣí òfin lókè. bọ́wọ́ àṣírí yẹn tá a bá ti gbọ́ orúkọ ọlọ́run ọba ẹ̀yọ kan nínú ẹ̀dá àbúrò tá a kọ́kọ́ kàn nínú sọ́láṣí fàáfíà nínú ẹ̀dá àrọ́bùwà tá a kàn sí kejì nínú sọ́láṣí fàáfíà nínú ẹ̀dá àràhmánu wà tá a ń sọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀dá àrọ̀hìmù wà tá a ń sọ̀rọ̀ rẹ̀ nínú ẹ̀dá àlìmáàlìkù wà tá a ń bọ̀ wá bá tọ́ ọ bá ti gbọ́ ìtàn ló kọ́ ọlọ́run lọ mọ̀ wípé ìpèpè tó ṣe pẹ̀lú ẹ̀ ìpèpè méjì yìí o gbọ́dọ̀ nípa dídú òbí ha kí ni tó máa dùn á o náà ní kí ìlú béèrè fún nǹkan dùn á wò mọ́tí àlàwà dùn á wò ìbáyà wà kó ọbẹ̀ ọlọ́run níbẹ̀ wípé o ní kó ń tọrọ lọ́dọ̀ rẹ̀ dùn á wò mọ́tí àlàwà ọwọ́ àwọn ìpè níbàámu tí ń tọrọ bẹ́ẹ̀ ní o kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ yá gbàfáàrò ìbùdírí yá wàhálà abúlé rahmatan min indika yá rahim irhamni warham walidayya kama rabbayani saghira ọba àti lókè wọn àti ìlú yá àdìsọ àyíṣà islam wal muslimin dùn àwọn mọ́sálà nìyẹn kó o wẹ̀ tó bá mu nítumọ̀ kó o lò ní ọ̀rọ̀ kó o ṣe kí ni o láì fẹ́ nǹkan dá mọ́ká yìí o ìdí mẹ́ta yìí ní one million ten thousand twenty thousand àtọ̀ yẹn o ní ìsìlámù kálukú ọ̀tọ̀rọ̀ àbóyè lọ́dọ̀ ọlọ́run kí òdodo kọ́nà wọn lọ àgbájọ àyè ìgbé kan wá sáfù tí pajápajá máa ń mú ọ lórí ìdòkò kó òtí kàtán òtí ń fa afárá ẹsẹ̀ fún ọ lọ́wọ́ ẹ̀ yàrá kan wọn ní o lè fa nǹkan kan ìmọ̀ràn àtẹ́mílẹ̀kì ní ẹgbẹ́ lọ́sẹ̀ ti lọ́ba fún ìlú ìlú ẹ̀yẹ rẹ̀ tó ti gan pàṣẹ nígbà náà ẹ̀yìn ìlú sẹ́wọ̀n láti fi fún ọ ẹlòmíràn tẹ́lẹ̀ tó tọ́lọ́ ẹ̀ lọ́wọ́ àgbàgbé tàbí gbogbo àjọpọ̀ pọ̀jù yóò sá máa pa ní lọ́sàn-án lónìí yóò sá máa àti tí àwọn èèyàn mú yóò sá máa pa gbogbo ẹ̀ ẹ̀yìn bá gan ẹsẹ̀ ìbá kò sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pẹ̀sẹ̀ pẹ̀lú ọ̀sán ilẹ̀ ilé àwọn ọmọ ọ̀sùn ọmọ lórí bẹ́ẹ̀ jùmọ̀ lẹ́yìn olè bá tó dáadáa lẹ́yìn bá ti ń dùn tó tọ́ ni ilẹ̀ ilé ló kú jẹ́ ọmọ sùn ilẹ̀ ilé àwọn bàbá wa jọ gbogbo bẹ́ẹ̀ di tọrọ yóò fi lẹ̀
àgbọ̀dọ̀ wa bẹ́ẹ̀ tó le ọkùn fẹ́ di. ìta fẹ́ ló bẹ̀ ní pé ká mú ìtọ́ba lù wà lóko ọlọ́run tó ní ìbámu sí táǹfẹ́ àtìbẹ́ lọ́wọ́. àbí bẹ́ẹ̀ gbọ́ dùáwò ìbádà náà ní pé etí ó kọ ọlọ́run tí túmọ̀ ẹ̀ sí kàkùnkùn lọ́wọ́. nígbà tó ti mọ̀ pé Ar-Rahman lọ́lọ́run ọlọ́pọ̀lọpọ̀ àánú ni Ar-Rahimu ni ẹtí máa ń ṣe àánú rẹ̀ ó sì jẹ́ pé kọ́ ọmọ ìjà kan kó omi ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ ẹni kan ìṣẹ̀lẹ̀ bàbá wa. kódà tí mo ti dájọ́ báyìí ìgbé tí wọ́n máa mú ọlọ́dún mẹ́rọ̀ ọjọ́ náà kò sí ọjọ́ ìsinmi ẹ̀tọ́ ni kò sí ìwọ àkókò tí máa bẹ lọ lórí bí wọ́n jẹ owó ẹ̀wọ̀ tọ́lọ́ bá gba àdúrà rẹ ó lè téèyàn àbí ní nǹkan ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ kò ní wẹ̀wọ̀ ìtumọ̀ dùáwò ìdáadà ni nígbà tó bá mọ ọlọ́run níta wùwáwò ẹtì bá tuntun bẹ́ẹ̀ dà kó o sì mọ ọtún bá gbọ́dọ̀ nítorí òwe lọ. kéèké tí wọ́n dára sí ní ọ̀bẹ látàrí láti wà lọ́wọ́ àbọ̀ sí ọkàn àbí ọkọ̀ bẹ́ẹ̀ látàrí láti rẹ̀ lọ́wọ́ ìṣẹ̀ sábà ní ọkàn àti ìṣẹ̀lẹ̀ wà lọ́wọ́ ẹ̀. àdúgbò olúkúnra ara rẹ̀ kọ́ bẹ́ẹ̀ túbá ìní òfin máa dé tuma kéèké àtàlà nàlá àtàwùrọ̀ yìí mú ọ̀sẹ̀ tán ní wọ́n wáyé tuntun jáde ẹ̀ńtí ọgbà ní ọ̀nà wa bọ́wà ní ọjà ẹ̀ńtí aláṣíà ní ọ̀nà wa kò ní ló tọrọ yóò tún wọn fúra lórí èdè yóò kò ní bó ti ṣe àtàkùnlá ní àyílá yóò tún wọn mọ́sálásí lára àtàkùn ó tún sọ́nà àtàkùnlá mẹ́wàá yóò tún ṣe é kòró ló lọ ní ẹ̀sẹ̀ tí ń ṣe o ọwọ́ pé ìmàmù sọ pé kátàlá mi lọ àtàlà ó ti kàtà ìyí wọ́n láti náà kìí ṣèjì lọ́lọ́run ìtọ́lọ́run bí náà ti pé kó lè dìrò lọ àwọn ìdìrò rahman ayé àmà tẹ̀síru fàdáwò lè àtúmọ̀ àbòlè fọ́sùnà wálé ayé àtúmọ̀ àbòlè fọ́sùnà fàdìrò bíyà pípé pé wọ́n náà tí mò ń bẹ̀rẹ̀ pípé pé ọmọ ìtumọ̀ ó kọ ọlọ́run kò sì ń ṣiṣẹ́ tọ́. ìwà ti ń pé kó o dúró pé ọkàn máa fẹ́ wí lásán tí ò ní wúlò fún ọ tọkàn máa jẹrà ẹ̀yà ẹlòmíì yóò takùtì àdó àlọ́ abọ́ rẹ̀ kú torí pé má jẹ̀mọ́ àdó òkújọ kára rẹ̀ má jẹ̀mọ́ àdó òkújọ ti lára kọ́fọ́ kan ti kíkà ń ka ni àwọn èèyàn mi wọ́n lọ ọjọ́ lówó wọn ni wọ́n fẹ́ ka ọgọ́rùn-ún kan yà sí yọba di àwọn èèyàn lọ káàkiri bá máa kà yọba máa kà àǹfààní wo bẹ́ẹ̀ ti bẹ̀ àǹfààní wo lówó ti ẹ̀ kà lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti bẹ̀ ẹ sọ fún mi ọ̀rẹ́jọ́ yẹn kọ́ ọmọ tó mọ̀ yà á fi bẹ́ẹ̀ kà ní bọ́mọ̀ tó mọ̀ rẹ̀ kò sí sábẹ́ wa kọ́gọ́rùn kan ilẹ̀ ń bù ẹ́ ta kọ́gọ́rùn kan ó sì mọ̀ kó wọlé wá wá yìí sì bẹ́tà ju ẹ̀dẹ́ pé yọ gbowó náà kò fún mi ṣe gàgán díẹ̀ lọ́nà bá ti gbowó lẹ̀ ọlọ́run lọ́mọ iye yàrá ní ń sàgbà ní sàrà jù ẹ̀wù bó ṣe kó gbogbo mílíọ̀nù ọ̀f ìdí wàhálà pẹ̀lú owó tí a tó kó pamọ́ tẹ ẹgbọ́rún ìdárọ̀ ẹgbọ́rún ìdárọ̀ kí ló sọ ẹ̀ ti jẹ́ ta ilé dúkìá tàbí wà tí wọ́n kéde kí ló kọ ẹni tí mo rí tí wọ́n lé náà gbàgbé kí ni wàá bẹ gọ́ọ̀mù òṣèlú ti ní jẹ́ amójú àtẹnìkan yẹn yìí ṣé wàá lé ṣe ń kà olóògbé yóò bí ọmọ ọ̀pọ̀ ọ̀gá òní. ilé ìtàkùjá mẹ́lẹ̀ ìtọ́wọ́ ti $950 million $950 oní $450 million ní ẹsẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ náà kódà ń gbòòrò tó ẹsẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ ẹ bá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ bọ́lá ọ̀pọ̀ yìí. kọ̀mọ́lẹ̀ kọ̀mọ́ ibi tí a ti ń fọ́ àpáta kwaro wọ́n ní kwaro òkè ẹ̀rọ lórí ìgbà tó lé oní káàkiri oní káàkiri kọ̀mọ́ ibi tí a ti ń sin ẹja òbí tìbìtì wọ́n sá dá kó ẹ ní aláhàbà abájọ tó òtí ní yí lára àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ mọ́tò láwọn àbá o tí ó tún máa bá wọn kojú ọmọ fáwọn àwọn ìyá sílẹ̀ rèé kódà wọn yẹ kó dídú kù á lè dé làwọn ta tí wọ́n sì lọ akáyé rẹ̀ rẹ̀
ṣùgbọ́n àtìyíwù lọ́lọ́run àtìyíwù lọ́lọ́run àánú ń pọ̀ àdúgbò sọlọ́lá àdúgbò pé iná ńlá làyúmú ní ìlú dọ́ọ̀lì kàtà ìdá àtàdàbọ̀ ọlọ́run bá máa lọ àwọn ìlà alábò a máa lọ lára débi pé yóò ti ṣe é ṣe tí yóò kó ju mú jẹ nígbà tó lọ́n bá mu yóò mú pẹ̀lú tí yóò lè gbọ́n bẹ́ẹ̀. agbọ́dọ̀ máa ṣe lọ pẹ̀lú pé ká máa ṣí àwòkọ̀ ètò túmọ̀ sí. ọlọ́wọ́ sọ fún wa nínú sọ́ọ̀tì Isra ìkékulè dìrúlá ojúlù rahman ayyamma tad'u falahu al-asma'ul husna wala tajhar bi salatika wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila. àdúrà rẹ tó bá fẹ́ ṣe má máa fi gbégbó má sì máa kùn tí ìrìn nígbà tó wí wabtaghi bayna dhalika sabila ìmọ̀tòmọ̀tì ni ó ṣe o. ìdígbègbè ojú bí kò sínú ìsìlámù wọ́n wá síbi ẹran tó ní wọ́n bá rí síkàlù ló ti gbé yẹn ní síkàlù àwọn kọ̀dìrí ọtí ẹ̀kọ́ sí ìlú tí ń jẹ láàlá ẹ̀gbọ́n ẹ̀rẹ́ wá ní ọlọ́ọ̀ ẹ̀mọ́ ìṣòwò mọ́ ọlọ́ọ̀ náà ni wọ́n ti lò wáyé ọlọ́ọ̀ náà ni ọmọ owó tẹ́lẹ̀ ìlú wọn ẹ̀ka ní ẹ̀ka gidi olójú àwọn ọmọdé wọn làwọn fi àwọn ìgbòkọ̀ ọlọ́ọ̀ náà. ọlọ́run sọlá yìí nínú kúrọ́ọ̀tù sọ ha àyà kéde sí kẹjọ ọlọ́run ní wà ní sẹ́jú hàrí ilẹ̀ káwọ́ fà iná wò yá àdàmú sọ̀rọ̀ wà fà á tọ́ ọba sọ̀rọ̀ rẹ sókè ìtọ́pamọ́ ọlọ́mọ ìtọ́sànjáde ọlọ́mọ Allahu la ilaha illa hu lahul asmaul husna ọlọ́run lẹ́nu tó ṣe pé kọ̀tẹ́ nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn akóni nìkan tó làwọn lè asùnà àwọn olè fọ́sùnà ọlọ́wọ́ bá ní àwọn orúkọ sọ̀rọ̀ ìwà tó dùgbòrò pa orílẹ̀ wa. láwọn àyè míì ọlọ́wọ́ tó dáàbò àwọn ó tó sọ ọ́kọ̀ ara rẹ̀ ní Qur'an ọlọ́wọ́ bá sọ ní Suratul Hashr àyà 22 sí 24 ọlọ́wọ́ ní huwa Allahu alladhi la ilaha illa hu alimul ghaybi wash-shahadati huwa ar-rahmanur rahim. ọlọ́wọ́ bá lẹ́nu tó pé kọ̀sẹ́nì kẹ́tọ́ lẹ́tọ́ sí ìjọsìn afọ́nì kan tó tó ìtumọ̀ aláwù yẹn kọ̀sẹ́nì kẹ́tọ́ lẹ́tọ́ sí ìjọsìn afọ́nì kan tó tó gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run àwọn èèyàn lẹ́tọ́ sí ìjọsìn kí ni a ti fún wa kí ni a gbé dé nígbèsí ayé wọn táwọn ní ẹ jẹ wọn máa bẹ ní àbáwọn wọn mìíntè wọn àbáwọn ní ẹ dáwọ sí káàfù wọn àbáwọn ní gbósùpà àbáwọn lọ́dá sọ́mà àbáwọn lọ́dá lẹ̀ àbáwọn ní jẹ́ kókó òwú sí irúgbìn òwú fún ọmọ ọlọ́run jẹjẹ. huwa Allahu alladhi la ilaha illa hu ọlọ́run bá ní Allah ẹ̀dùn ìpínkọ̀ sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọba fún nìkan tó tó alimul ghaibi ẹni tó ní máa kọ̀kọ̀ ní wash-shahadati àti ntọ́pamọ́ tójú ẹ̀dá òkú ọlọ́run mà bẹ́ẹ̀ náà ní ìtọ́jú rẹ tó ọlọ́run mà yẹn náà huwa ar-rahmanur rahim aláàánú jùlọ lọ́lọ́run olùsí àánú ní ìyẹn lè ní ìgbàgbọ́ ọmọdé covid ọjà ọlọ́run kò yẹ ar-rahmanur rahim aláàánú lọ́lọ́run ó ti ń sàánú náà huwa Allahu alladhi la ilaha illa hu ona ni ọlọ́run tó yẹ kó sẹ́ni kẹtọ́ lẹ́tọ́ sí ìjọba afọ́nìkan tó tó huwa alimaliku la ilaha illa hu alimaliku oní ọba tó ní kápá lórí gbogbo nǹkan aliku dùdù ọba sọmọ kó omi gbogbo àlejò lọ́lọ́run gbogbo àlejò tó ń gbó ló ń pa rẹ̀ ọlọ́run mọ̀ta yẹ lọ́lọ́run sọ fún wa ń pa yíṣà àtìyá rẹ̀ ní ká náà yà kó láàrin fà á àbí ní ìmọ̀ ìjẹun ẹ̀ bá lè fi ìyàn máa jẹun kíbi ọ̀pá ìyàn jẹun kíbi ọ̀yọ́ mbẹ̀ títọ́ ọ̀yọ́ mbẹ̀ kébi ọ̀yọ́ mbẹ̀ ọlọ́run mọ́ta yẹ alimọ́mínú olùpinnu lọ́kànbalẹ̀ lọ́lọ́run alimọ́hàmínú ariwárẹ́mi lọ́lọ́run kò sí ti ọmọ kò sí ti ìsàmùkú rẹ̀ aláàzízù ọba tí ò sí rú ẹ̀ ẹni aláàzízù
alijabaru ọlọ́ọ̀bá tí máa tú láti ẹ̀dá tó ń tọ́ba wù wọ́n gbìyànjú tó ọmọ tú láti àwọn ẹ̀dá tó wà wò ó wà tó bọ̀ bẹ́ẹ̀ ó dàbí ká bẹ́ńjẹ́ èkó tó bẹ́ẹ̀ ìgbó yìí wọ́n lè sè ó ní wọn bá tó lè pàtẹ́ náà alimusaka bírù ọlọ́ọ̀bá ló ní mo tó ọlọ́ọ̀nìkan ni lónìí subhanallahi imam bẹ bọ́lọ̀ àmà yìí ní wọn ní bọ́lọ̀ ọlọ́run mọ́ta gbogbo táwọn káàbí yóò kọ́ mọ́lọ̀ lọ wallahu lè ká nìkú ní okọ̀ ọlọ́run náà nìyẹn ọlọ́run bá ní olùdá ẹ̀dá àlìbárí ẹ̀tọ́ bẹ̀rẹ̀ dídá ẹ̀dá láì wú àpòjúwe kan sáájú gbogbo táwọn bá ti áwò ìtọ́nà ti kalẹ̀ náà ìyẹn náà lè ìyẹn ló rẹ̀ àpòjúwe ìtọ́nà ti kalẹ̀ làwọn mọ̀ alimuso wulu olùdókòjà wúrẹ ẹ̀dá níbo ti rí láwọn asuma ọlọpàá àwọn kọtọ rẹ wà ń bẹ bọlọ ìsàdékù làwọn máa fi sàmà wà á ti wà láàrúbí gbogbo ti bẹ ń sàmà àtìlẹ ní wọlọwọ bá mà wà ń wọlé àti ìdòlà àti Ọlọ́run ní ọba adébórí tó ní ọba ọ̀jọ̀gbọ́n mẹsàlẹ ẹlẹkẹrẹ la parí yẹ ẹlẹ́kẹta tọ́yì àwọn abọ́tí bíi lọ́mọ́sálẹ̀ ẹlẹ́kẹrin kí ni túmọ̀ arahman kí ni túmọ̀ arahim kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn. arahman lórí òsàn fàdá nínú ìdí lábáwá nígbà tí yẹn tó fẹ́ àkùṣà ìjàwáàn nínú àwọn amúsílà mùbálàmà ismul fa'il tààfin ọ̀rọ̀ ẹni tó ṣe nǹkan òun náà ní amúsílà mùbálàgà tí ẹ bá wá sí ń pọ̀ ilé yóò mú wá sí amúsílà mùbálàgà yìí ẹ sọ yìí pé èèyàn kan náà ìm ẹtì máa ń sùn tí bá wá ń sùn pọ̀ ẹ sọ pé nà wá ó ń sùn pọ̀ lò tẹ́bá ti ní náà yìí ó ti kó sínú pé ń sùn ṣùgbọ́n tó bá jẹ́ pé sísun ti papọ̀ jù ẹ̀yìn náà wá ẹ̀ mú abúlé kan amúsílà mùbálágà wà kọ̀ nínú ẹ̀ ní fàálà nínú ẹ̀ náà ní fàáyì fàálà nù ní sàràmán fàáyì nù ní dọ̀rọ̀kì ọlọ́run ọba àlejò ọlá ọba tó pọ̀ ní àánú rẹ̀ pọ̀ odòdòdò bẹ́ẹ̀ náà ní rọ̀kì títí àánú ọlọ́run. afáwa abdulrahman bin nasir saadi ó ní ìtumọ̀ rahmanu iná ní rahimu iná ní alibarru olùṣe dáadáa alikẹyìmù ọlọ́rẹ̀ alijawadu ọlọ́rẹ̀ náà ní arraufu aláàánú aliwahabu olùtọrẹ olùgbogbo ẹ̀ kó sí ìtumọ̀ rahman tẹ́ẹ̀fà ti sọ́dọ̀ yìí pé apá kan náà wọ́n kọ́ ọlọ́run àmọ́ kẹ́mi ju apá kan lọ yẹ bá a ti sọ níbi rọ́ọ̀bù tí túmọ̀ sí pé ọlọ́ọ̀ba ọjà tó ti pé mo tẹ́sí fún bẹ̀rẹ̀ láàmì ó ní ìròyìn àánú ó ní ìròyìn kíni àánú ẹni ìtumọ̀ arahman ọwọ́ à ń ṣe àánú ẹni ìtumọ̀ rọ̀bì àfa àwọn ní àfidàtò fàáwíyà ọ̀fẹ́ ike wàhùwà rọ́ọ̀dì قبل المردود وهو الثالث قبل المردود وهو الرابع قبل المردود ọlọ́run bá ní olùdá ẹ̀dá onírúurú dídá ẹ̀dá tí wọ́n ti kó tó mọ dẹ́dá yẹn bẹ́ẹ̀ náà sì ni olùṣe ìjẹ́ ìmúlọ́lọ́run síwájú tó wá máa ṣe fáwọn àwọn tó fẹ́ ṣe fún. ṣùgbọ́n ẹ̀dá wọ́n mọ kọ́sẹ́kọ́sẹ́kọ́sẹ́ lẹ́tọ̀ọ́ wá sọ pé wọ́n lè ṣe sẹ́yìn yọmọ kọfẹ dé lọ síbẹ̀ gbọ́ bá fẹ́ kọ́kọ́ ẹ̀tọ́ dé lọ kékeré pé yọ̀wọ̀ àti jẹ́ oníròyìn dé lọ tẹ́lẹ̀ kó tó wá máa rán sọ ó ti rán sọ bọ̀ yìí lẹ́sẹ̀ wàá gbé oyè dé lọ yìí lórí ó ti di dé lọ tẹ́lẹ̀ kó tó di dé kẹ́lẹ́ tó wá gbé oyè lórí. tí o bá fi ọlọ́wọ́ bá nìkan ni ẹni tó ti
àzàlíyà láti láéláé ló ti ní ìròyìn yẹn tẹ́ńdẹ́ǹsì ẹ̀ ti wà síwájú kó tó wá mọ dẹ́dà yìí lọ́lọ́run ti sọ fún wa nínú Kùránì yìí pé Ar-Rahmanu 'ala al-'arshi istawa nígbà tó lọ́ọ́ dá sọ́mà tó dálẹ̀ ó ní thumma istawa 'ala al-'arsh ọlọ́ọ̀ba ọjà tó gún wà ó wà ní òkè àlùkù rẹ̀ ọwọ́ aróyìn ara ẹ̀ pẹ̀lú Ar-Rahman kò sí ìròyìn ara ẹ̀ pẹ̀lú ọ̀hún ngbọ ọkàn mú mi wá ká ánádélé mú mi iná ọ̀hún máa ọlọ́run jẹ́ ti aláàánú báwọn mú mi yẹn ti ti àánú yẹn ọlọ́run bá tún sọ fún wa nínú sọ́ọ̀tù Furqan ó ní alẹ́ ní kálápá sábà wà á ti wà láàbọ̀ sọ́ọ̀tù Furqan àyà 59 alẹ́ ní kálápá sábà wà á ti wà láàbọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ náà wọ́n máa fi أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا ọlọ́ọ̀ni ẹ̀sùn tó ké ọ̀dà sánmà àtìlẹ̀ ọ̀dà àwọn sánmà àtìlẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì láàrin ọjọ́ mẹ́fà lẹ́yìn ìgbà náà ọwọ́ àwà lórí àlùkù rẹ̀ ta ló ń tàn Ar-Rahman ọlọ́ọ̀bá láàmú ìtọ́nà ìpìlẹ̀ kìí nínú ọkọ rẹ àti dídá sánmà dídá lẹ dídá gbogbo tí bẹ́ẹ̀ látara àwọn ọlọ́ọ̀ni. ó ní Ar-Rahmanu fas'al bihi khabira lọ bẹ̀rẹ̀ fún ọlọ́run ọmọ tí ọlọ́run ọba tó kí ìyẹn rẹ̀ ó dìbò onímọ̀ pínpín tí gbogbo kan ní. sòtí túmọ̀ sí pé Ar-Rahman ẹni olùsàánú àwọ̀bí ẹ̀ǹtí ti àbíyẹ̀ gangan. ọ̀wọ́ agbọ́ ìtumọ̀ rẹ̀ lọ sí ibi wípé àánú ọlọ́run àánú tọ́pọ̀ tó mọ̀ ní tó ti kárí gbogbo nǹkan kò dàbí ìtẹ̀dá o. pé gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé lẹ́yìn sáká mi sí ní iṣẹ́ ìròyìn wàhùwà tó fẹ́ mi ìrìnsọ́sí nínú túrọ́ọ̀tù tó wọ́n ayàkọ̀tàlá. kò sí sọ́dọ̀ ẹ̀jẹ̀ bí ọlọ́run kò sí sọ́dọ̀ bí ọlọ́run wàhùwà tó fẹ́ mi ìrìnsọ́sí. ọlọ́run bá ní olùgbọ́ràn olùrìnà olùgbọ́ràn olùrìnà bẹ́ẹ̀ dàbá tiẹ̀ gbọ́ràn tí ń rìnà ìgbọ́ràn rẹ̀ àti rìnà rẹ̀ kò dàbí tọ́lọ̀ ọlọ́run ní gbọ́ gbogbo ohùn pátápátá ọgbọ́ gbogbo èdè pátápátá kò sí ibi tẹ́jà wà ní olùgbọ́ràn ó sì rìnà ní gbogbo nǹkan pátápátá kéde pé ìtumọ̀ ní ilé ìlọ kò sí tọ́lọ̀ ajẹ́pẹ́ ìgbọ́ràn rẹ̀ rìnà rẹ̀ ààyè ìwé sẹ̀dá láéláé bẹ́ẹ̀ náà ni àánú rẹ̀ ààyè ìwé sẹ̀dá láéláé ọlọ́run ọba aláàánú ni sáàánú rẹ̀ tó bù háyà ọlọ́run bá sọ wá sọ́rọ́tì làárá àyà 158 456 pé wa rahmati wasi'at kulla shay'in fasa'aktubuha lilladhina yattaquna wa yu'tuna az-zakata walladhina hum bi ayatina yu'minun ọlọ́run wa rahmati àánú tèmi ọlọ́run wasi'at kulla shay'in gbogbo nǹkan lọ́kárí kò sí ìgbà tí ò ní àná ọlọ́run kò sí ìgbà tí ò ní àná ọlọ́run kódà ìjọ tí èèyàn bá jìyà àná ọlọ́run lẹ́nu ìyá o àmọ́ wàá tó ń ta àlàáfíà àmọ́ àmọ́rọ̀ wa torí pé kò sí yàtọ̀ àgbẹ̀yẹ bí ìyàn lọ́kọ̀ ọ̀fà tọ́lọ̀ ń bá wo gíráfíkì ìṣe ìyẹn ṣe tó bá ti gbẹ̀yẹ̀ yà ní ojú àrùn àánú ọlọ́run ló ṣe máa bá àmójúkò mi yókù ni àmọ́ wàá sàlàyé insha Allah ta'ala ọlọ́ni wa rahmati wasi'at kulla shay àánú ìní ọlọ́run ọkà ìgbogbo nǹkan fasa'aktubuha ìní ọlọ́run ìṣe lọ́rùn ẹ̀yàn wọ́n kó ti lọ́rùn lórí ọlọ́run tó ti lọ́rùn ẹ̀yàn fún ẹ̀. wasa'aktubuha lilladhina yattaquna ọlọ́ni èmi ó ti àánú tèmi lọ́rùn ẹ̀yàn fáwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run tí wọ́n bẹ̀rù ọlọ́run wàyí kúrúnà zaka àwọn tí ń yọ zaka mọ̀rùkọ ọgbọ́n òdòwò gbọ́gbọ́n òdòwò mọ̀jọ̀gbọ́n wá débi zaka náà kiri àtúntà ọjọ́là
wàhálà tó wọn bá ń ṣe ẹlòmíín ṣe tó ju bá lọ tí ìbùkún ọlọ́run òkun kó fi lówó lórí ṣe ìwọ̀n bá tó wọn bá ní ojú sàkà bá ti yọ ọ́ ti wọ̀ ya yọ má dé tètè sàkà ètí ọ̀rọ̀ sàkà ó gbèsè òjò owó kọlọ kó sí ìrọ̀rùn rẹ̀ fún akọ́jà àwọn olùmọ̀ yọ sàkà àwọn tí wọ́n jọ kọlọ ọmọ ìgbà nígbà dà fún wọn. ọlọ́ni àánú èmi ọlọ́run ìmọ̀ ìmọ̀ sí fún àwọn tí wọ́n bá ń bẹ̀rù mi wáyé tuntun náà zàgà àtàwọn tí wọ́n yọ zàgà wọ́n lẹ́sìn iná wọn bí ayé àtìnà ìmúnú àti àwọn tí wọ́n nígbàgbọ́ sí ọ̀rọ̀ àwọn ọlọ́run àti àwọn àmì àwọn ọlọ́run ti gbẹ lóbìnrin tí wọ́n bọ̀ lórí. pẹ̀lú ilé ìlàkùnmọ̀ yìí pé àánú iná ní rahman nínú èdè lábáwá oná ní rahman oná ní àánú nínú Qur'an. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń sọ̀rọ̀ ọmọbìnrin náà tí ń fọmọ yẹn tí ń fún ọmọ rẹ̀ ní ọ̀rẹ́. so Ànábì sallallahu alaihi wasallam àti pé lallahu arhamu bi ibadihi min hadhihi bi ibniha aw kama qala sallallahu alaihi wasallam. ọlọ́ọ̀ba ọ̀làánú àwọn ẹrúkùn rẹ̀ dùgbẹ́lẹ̀ ìta àwọn ọ̀rẹ́ lọ. Hizi masira rahmat ini cuma anu. Masa lele kau, ada apa? Ona jadi kawa orang awam yang tu anu orang si cukup kasar aku. Awam bukan ni, awam yang kan beberapa Islamiyah ni nuanya cahaya awak. Ami tua bundu awak cahaya awak. Àwọn àjáyà yẹn wọ́n dẹ̀ pọ̀ nípa àtikọ̀tìrà nínú Islam àti àwọn ìlú náà àwọn àjáyà wọ́n pọ̀ nípa àtikọ̀tìrà. àánú ọlọ́run wọ́n lè lọ wọ́n ní ìtumọ̀ àánú nínú èdè oná ẹ̀rọ kọ́tù pẹ́lú kọ́kàn lẹ̀ kọ́rọ̀ sí ẹtí àgbà mẹ́ wọ́n ní ìlú ìpọ̀lọ́dà tó lè lọ. wọ́n bá pè é pé àtàwọn wáṣínà orí pàánù ní láti túmọ̀ àánú fọlọ́ tí wàá lórí pàánù wọ́n ní náà ní ìrìn àmì ó náà ní ìrìn ẹ wà ní ká pírẹsẹ̀ntì wa ẹ máa rí àjọpẹ́ ayé àtàkì ọ̀rọ̀ so wọ́n bá tẹ̀síìrì àwọn àṣà ayé wa ọ̀rọ̀ táwọn àṣà ayé àtọ ipe ìkẹ́ alùpùpù náà wà lórí pé ọlọ́ọ̀ni ìkẹ́ nínú ẹ̀mí tọ́lọ̀ sọ̀rọ̀ tó àfàdà àtìrọ́tọ̀ lẹ́bí náà ní àmì àlẹ́yìn ojú ọ̀nà àwọn tí wọ́n lọ́n tó ti ìrọ̀ra rẹ fún tó ti ìkẹ́ rẹ fún ìkẹ́ yàtọ̀ sí àánú ìkẹ́ ó yàtọ̀ sí àánú ìwé ńgbà tí yẹn bá láàánú ìní orí kẹ́ tí yẹn bá ti rí kẹ́ láti di àánú ìkẹ́ tó wà nígbà tí yẹn bá rọ́ ọmọ tí yàrá fún mi tó fẹ́ já kókò tí yẹn bá sáré sí ọmọ tó já kókò ní bàbá gbàdí èèyàn láàánú látara àánú èèyàn wá tẹ́tọ̀ òfin so ìpìlẹ̀ ẹ̀rọ nìyẹn ní sí àánú bá a ti wá sọ bí lẹ́yìn tẹ̀ka mi ti lè yí ṣe ń wọ́wọ́ sẹ̀mí ìrọ̀sí kò sí nítorí dàbí káàkiri bí ọlọ́run gbọ́nà sí ìrìnà níta sọ bí òyìnbó ju iná ẹ̀ láàkọ́ bí àánú yìí àánú bẹ bọ́nà ọ̀sùn tó dàbí àánú tẹ̀dá lẹ́yìn fún ní jẹ́fúnítẹ̀ tẹ́ǹtẹ̀ lè rí kọ́tù lùkọ́ níbi kì í ṣe kíláàsì ní sọ́yẹ́ pé tẹ̀lé ẹ̀tẹ̀ fún mi ìrìn náà ló wà jẹ́ kọ́rọ́ tẹ́ ẹ bá ti sọ yìí pé kì í sá àánú tẹ ẹni tí tùmọ̀ mí ìtọ́nà fi kì í síra rẹ̀ ẹni kò rí bẹ́ẹ̀ ẹni lọ ní ẹ kì í ṣe pé ẹni lọ lásán ẹ̀kọ́ ti àfiwé tẹ̀dá lẹ́yìn ìgbà náà lẹ́wọ́ ayé lọ ẹ̀sẹ̀ láti ní ìtọ́lọ̀mbá ti pèrà rẹ̀ lẹ́yìn pé tọ́ba fúnra rẹ̀ lórúkọ ẹ̀sìn lórúkọ tí ọba fún rẹ̀ lórúkọ tó fún rẹ̀ lóye ẹ má fún lórúkọ fún o tọ́ba tó yẹ kí ìrù ló mú wá ń pa ara rẹ̀ ẹ má fún lórúkọ fún o ọlọ́ni wa mọ́kàrú wa mọ́kàrú àwùwá
wallahu khayrul makirin wọ́n dé pé ọlọ́run ti dé pé sí wọn ìyẹn kọ́ já ìpè wọn. ọ̀wọ́ anìkọ́lọ́ ni máa ti wò kọ́ wá tọdún kọ́ wà mọ́kàrú wà mọ́kàrá lọ́wọ́ kí ilé máa ń jẹ lọ́lọ́run ti dé ní o ti lọ. wà mọ́kàrú wà mọ́kàrá lọ́wọ́ wallahu khayrul makirin. ọlọ́run sọ fún àwọn yahoo nípàdé mọ́záàbù àzàbàwò àrùkù báwò ọ̀wọ́ anìkí ọlọ́run ní ìdí ìgbòlùkùlù bí o kọ́ wá tọdún kọ́ fún ọlọ́run ọ̀run tẹ́ o. tó ti èsì ọlọ́run ọ̀rọ̀ wọn tẹ̀lé rẹ́ẹ̀lì magudó bí alẹ́ nìyí tí èsì àwọn tọ́lọ́ ń bínú sí ọ̀wá ló tọ́lọ́ ní gáàdìbò kò pé rẹ̀ gáàdìbò ìjọba tó wá pè ní ẹbí ń bínú olùbínú rárá o kò àwọn tẹ́ ìtọ́lọ́ ń bá fi kù tó wá fi rí ilẹ̀ fúnra rẹ̀ lápòdò pé ní ilẹ̀ fún mọ́tàbọ̀ á lè fún ìwà ìjọba rẹ̀ èyí tí ọba fi rí ilẹ̀ fúnra rẹ̀ láàyè lọ ṣùgbọ́n ká wá fi náà ká ìwò yìí pé ìròyìn ilé ìgbésẹ̀ lọ́dún yẹn pé ká wá lè lọ rárá o ọlọ́run ló lọ́wọ́ kí wọ́n wá lọ sí ọ̀lọ́wọ́ kọ́lá ti yẹ̀wù bí ebi láàyè náà gbogbo la gbòlákẹ́ ìdí wọlé inú mi máa kọ́ ọ́ báyìí yàda òun tuntun tàtà rẹ̀ ó fi kú kẹ́ bàyà ká ọlọ́run ló lọ́wọ́ méjì kí á lọ́kàn ọ́ bóòlù ṣe rí èmi ọ̀gbọ́n ọlọ́run lọ́wọ́ méjì kọ́dà bí ọwọ́ ẹ̀dá kọ́dà bí ọwọ́ ẹ̀dá torí onílé kàtàkì lè fi ṣe fún kò sí tọ́jà àdéhùn olùdá lọ́nà pàtó gbòdì tó mọ́tàbọ̀ àwọn ẹni eré nu tó ìsàfẹ́lú bẹ́ẹ̀ ni pé nígbà tá a wá ti fi ìsọlọ́n kí aláàánú lọ́lọ́ ká má lé ìtumọ̀ rẹ̀ lọ́ba òun yẹn fẹ́ ń lé lọ kí wọ́n lọ́ọ́ kọ́ di orí pàánù kí ṣe ìkẹ́ pàánù ń bẹ fọlọ́ bẹ́ẹ̀ náà ìkẹ́ náà ń bẹ fún ọ̀sán àlàyé rẹ̀ ìdí àyè tó lára tí ọlọ́run láàánú iná ní ìkẹ́ tí ń ṣe fún àwọn ẹrú rẹ̀ so ìbẹ̀rẹ̀ láti fi wọn bá ká gbọ́ ìkọlọ́jọ́ tí ó wúlò fún wa ó dà sí wọn láàánú rẹ̀. بسم الله